mo kí mo mọ rírì Olúlàjà. Ayé yóò mọ mọ̀ yín o, yóò mọ orúṣẹ́ ọrin, ṣùgbọ́n òun kì í ṣe léyìn. Kò gbáyé ró, kò máa yé ṣe dáadáa. Ọlọ́run lókè, ọmọ rírì rí o. Òun ni Bíbélì mú kọ́ síbẹ̀ wí alábùkún fún ni èèyàn Olúlàjà. Torí ọmọ Ọlọ́run làyà pè yín. Lónìí, Ọlọ́run rán mi sí ọmọ Ọlọ́run. Gẹ́gẹ́ bí iyọ̀ nínú ayé, àìlíbe fún àtúnṣe. Nígbà kó bá fẹ́ dìbàjẹ́, Ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣàálẹ̀ sà, ó mú wa sínú ayé. Ìdílé yìí kò jẹ́ pé lùgbàkà bá dán ní ìgbàlà, ìgbàsókè ẹ̀ ṣẹlẹ̀ lójú ẹsẹ̀. Alábùkún fún ni Olúlàjà. Torí ọmọ Ọlọ́run làyà pè á. Kété bí kí Olúlàjà kan bá ti ṣiṣẹ́ takuntakun, ìráyé kútẹ́ wíwà, kó bá mi ṣe tọ́ ni, kó bá mi jẹ́ pé ọmọ Ọlọ́run lọ ní ọ̀rọ̀ ẹ̀ bá ti lé lójú. Torí pé kó bá mi ṣe ọmọ Ọlọ́run ni lùgbàmúrìn, lólòmúrìn ní aṣáná ya ṣètù. Oná kò ti kú lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ajákùnyà gbépo bẹtiró á dá sí láàrin ọni méjì, láàrin ẹgbẹ́ méjì, láàrin ọkọ̀ àtọyà, láàrin àwé méjì. Kò jáyọ̀ fẹ́ ṣẹlẹ̀ ní àáríran. Òjá èṣù ayẹyẹ o. Òjà bímọ ire. Mà láfíà ẹ̀ mú ní. Òjà léwu lọ́pọ̀lọpọ̀. Òbẹ̀rẹ̀ rẹ̀ lọ ní yọ̀ mọ́ ìdọ̀nìyàn yọ̀ mọ̀. Ṣùgbọ́n àmọ̀bí kan parí sí. Òjà yóò dá egbò sínú ọkàn ọ̀nìyàn, sọ́ra ọ̀nìyàn. Kò jẹ́ pé láéláé làpá ni àtàmì ni kẹ̀yà lébẹ̀. Òjà ó yóò mú òfàsẹ́yìn. Ó yóò mú á kéde mú oríṣiríṣi dàrúdàpọ̀. Ó yóò bá wọn ayérayé, ó yóò bá jẹ́ kẹ́ mú á sínú ayé ọ̀nìyàn. Ìwọ kan Ọlọ́run rán mi sínú oníbà o. Ìwọ kò tẹ́ ti ṣe tẹ́lẹ̀. Àbí bóyá ọmọ Ọlọ́run lọ yà jùbọ́ wé ṣe ló gbórí rẹ̀ sá. Wé ajọ́ di ọ̀rọ̀ rẹ̀, wé ajọ́ dì í mú. Kọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ láàrin ilé, láàrin ìrá méjì, ọmọ ìjọ sọmọ ìjọ, ọ̀gá àtọmọṣẹ́, níbi iṣẹ́ ni. Kọ́kàn ṣàárín àwọn alárìgbàgbọ́ gan ni. Ọlọ́run sì mọ̀ọ́mọ̀ dá ọ. Sùúrù kò kọ́ ẹ̀ àdà síbi kọ́ ẹ̀ àdì pé kó aṣojúṣe Olúlàjà. Kí ìbùkún Ọlọ́run kẹyọ̀ á sí orí rẹ̀. Lónìí bá o, ayé kó tẹ́ nílò Olúlàjà. Mo rìnrìn àjò lẹ́jọ́ kan. Bẹ́ẹ̀ mọ̀wé á pẹ́ mi tó bí èyí ni. Ajákun kó sínú súnkẹrẹ gbàkẹrẹrẹ lọ àná Alábá. Mo rìnrìn àjò padà sí Olúkùmọ́tíá. Alábà ní Èkó ni. Èmi rẹ̀ ní ìlú òkè lè gbé. Ẹ̀yà méjì nínú ọkọ̀ ni. Ayé ara ń mo rí gbèrú ní lọ. Ojú ọ̀nà láyà wá àti kólékó lọ́gbà kí ọ̀nì kejì mi gba òpè. Wí kèsè yìí ṣekó. Wọ́n já kọrin nìkan lọ. Òrùn rẹ̀ ti ru. Ó fẹ́rẹ̀ tágo 12. Kí mi ti dé ìkóríta mọ́ ẹ̀ ti pàdé agbófinró kan rẹ̀ dá mi dúró. Lógbà ẹni mo ti yí ọ̀nà òpínlẹ̀ ibi mẹ́mú Èkìtì. Wọ́n rí omi títí, wọ́n èrú ibẹ̀. Ká mọ̀ kí agbófinró olùgbàmúrè kan bá fẹ́ pọ́ nílé fún oríṣiríṣi ìbéèrè náà ẹ̀yà béèrè. Rèé kí mọ̀ ti jẹ́. Mi ò ní ọ̀ṣà náà ní mẹ́ra ṣùgbọ́n mo kàn ń dó ṣiṣẹ́ Ọlọ́run bíi pásítọ̀. Àwọn kan dáa náà. Wọn ò ní náà mọ̀ bóyá pásítọ̀ ní mẹ́ra àbí arúmọjẹ. Ìran ọlọ́pàá bẹ́ẹ̀ mọ̀ léra àná wí ọtí bá ń ṣe ìdánwò nìkan ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ gandan kan ti ṣékò.
kó ti kùnà àrùn kémi àbọ̀bá ọ̀gá ràn níbi mọ́tò béèrè owó lọ́ọ̀ mi o béèrè kankan o ṣùgbọ́n kíbi tí yọ lọ mo gbọ́dọ̀ pàṣẹ ìdánwò mo rì débẹ̀ kí mo rántí ipò kan lọ́run mú ọ sí nínú àwùjọ ọmọ ènìyàn ìyẹn mo ṣe bá náà ṣe mo ṣe bá náà ṣe àwọn kan da ọmọ iye lọ́nìkan yẹ kàn pàtẹ́ ọkù ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pásítọ̀ fẹ́ mọ ọ̀sẹ̀ bíbélì kò tí ì ṣẹ́ràn kò tí ì lẹ́yìn àtọ̀rọ̀kùnmọ́wìrì kò tí ì lẹ́yìn mo ìjà kò rántí pé Jésù ń ṣòwàásù orí òkè o ọbẹ̀ sí ká alábùkún fún ni òtòṣì inú ẹ̀mí ọbẹ̀ sí ká títí ọlọ́pàá àdẹ̀gbọ́n gbọ́dọ̀ mọ ọ̀sẹ̀ bíbélì nì gbọ̀kọ́kọ́ rò bóyá ọ̀kan nínú ẹsẹ̀ kẹjọ àbí ẹsẹ̀ kẹsìn láàbọ̀ sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀nìkẹ́ nínú ìdánwò mo gbọ́dọ̀ páàsì náà ni mo rí wí alábùkún fún ni ọlọ́làjà torí pé ọmọ ọlọ́run náà ẹ̀yà pè hàn ni wàá rí nínú Mátíù orí 9 ẹsẹ̀ 9 wọ́n fẹ́ yóò gbé mi sókè inú rẹ̀ dùn ránṣẹ́ ọlọ́run tòótọ́ ni mẹ́ẹ̀ẹ́ ọjọ́ ń lójú o torí pé lọ́ọ̀ ẹ̀tọ́ oṣẹ́ kan ń ṣe náà láwùjọra oṣẹ́ ètò ààbò ọ̀làjà tí kàláfíà ti yà jọba wọn náà yóò wo àyíká rẹ lónìí náà bá wọn yóò mọ wọṣọ ọlọ́pàá ṣùgbọ́n ó yẹ kó ran nkẹ́ lọ láyíká rẹ nì kó ràn lọ situation kété òkè ṣẹlẹ̀ nì ó yẹ kó wá ọ̀nà ó jẹ́ pé wọ́n á mú dáa sí èèyàn ọgbẹ́ kẹ́ nínú ọkàn ọ̀nìyàn láyíká rẹ nínú ẹbí ni nínú ìjọ ni ọlọ́run gbé ọ dìde gẹ́gẹ́ bí ọlọ́làjà kò ṣe àwòtán èèyàn ọgbẹ́ ni wọ́n ọ̀nà àsopọ̀ ìrá méjì káríran ti dí tẹ́lẹ̀ wọ́n yóò pèsè àga àti tábìlì kó jẹ́ pé wọ́n yóò pè wọ́n papọ̀ nára kọ́ ṣiṣẹ́ kan lọ́run gbé kọ́ ọ torí pé yóò ṣe lásán o alábùkún fún ni ọlọ́làjà torí kẹ́hìn ọmọ ọlọ́run náà ẹ̀yà pè hàn ṣoṣẹ́ àlàáfíà sora méjì kan ti dọ̀tá ara tẹ́lẹ̀ so wọ́n papọ̀ kan dọ̀rẹ́ dáayọ̀ padà sáwùjọ sáàárín ọmọ pọ̀jọ́ ni kò jẹ́ pé òní sórí ẹ̀há àti bí kan so é yapọ̀ kan tó bọ̀ ya dárúgùdù sílẹ̀ láàárín èèyàn méjì Bíbélì ní wíwá o ọ̀rọ̀ ọlọ́run èrè yóò fọ́ ẹ̀yọ̀ jábọ́ ẹ̀yọ̀ sọnù kí alábùkún fún ní ọlọ́làjà torí pé ọmọ ọlọ́run náà ẹ̀yà pè hàn òjò lórúkọ mi ọmọ àbálábí tán tẹ̀síwájú ní oṣẹ́ àyẹ̀yẹ̀ oṣẹ́ rere ni ráyé yóò bú ọ sí o ṣoṣẹ́ ọ̀làjà láàrin ìrá méjì ire o.